èmi ọmọ yín náà rèé Wálé entertainer ní Facebook page bẹ́ẹ̀ ni ẹ follow mi wá lè jẹ́ ní YouTube tàbí TikTok tàbí Instagram ẹ lọ sí Wálé Decent Comedy bẹ́ẹ̀ ni ẹ ṣé mo dúpẹ́ èmi ọmọ yín náà rèé o bí kò sẹ́yìn kò sẹ́mi o ẹ ṣé mo dúpẹ́ ẹ kúfẹ́ ó dàbọ̀ sà ó dàbọ̀ mà. Tàṣẹ ní káwé káyọ̀ kọ̀ọ̀kọ̀ ẹ̀ bá bá yìí wò ó aláàbọ̀ ọ̀bọ̀n. Òun làìdé mi jẹ́ ní ìgbà lójoojúmọ́ olùwáyé òní ìfújì. Ìgbà ni mo ṣàgbáyé lọ́la wà lù sọ́ọ̀tì. Àlàrà lábọ̀ ọ̀bọ̀n. Tàṣẹ ní káwé káyọ̀ kọ̀ọ̀kọ̀ ẹ̀ bá bá yìí wò ó aláàbọ̀ ọ̀bọ̀n. Ọ̀rẹ́ náà ní òtó pọ́nmọ́pọ́nmọ́ náà ẹni ẹbí kì í bí dàbí. Bàbá Ṣèkíọ́lá bá wá. Ẹ̀sọ̀rẹ̀ bàbá máa fi ṣe bínú. Àlàrà lábọ̀ àwòbọ̀nú. Tàṣẹ ní káwé káyọ̀ kọ̀ọ̀kọ̀ ẹ̀ bá bá yìí wò ó àlàrà lábọ̀ àwòbọ̀nú. Bíbọ̀lẹ́kún bíbọ̀lẹ́kún bí labalábá bá bíbọ̀lẹ́kún aṣọ ẹ̀ àfọyà ní. Àbídé ayé bàwá yìí kọ́. Bí gbogbo egungun bá lé nínú òkú lọ́rọ̀ yìí. Kì í ṣe bí ìpá àtọkọ̀ àìsí ẹ̀rọ bí. Àlàrà lábọ̀ ọ̀pọ̀lú. Tàṣẹ ní káwé káyọ̀ kọ̀ọ̀kọ̀ ẹ̀ bá bá yìí wò ó. Àlàrà lábọ̀ ọ̀pọ̀lú. Bá lò sí ra bàbá aláyọ̀ bí ti bàbá aláyọ̀. Bá lò sí ra bàbá aláyọ̀ bí ti bàbá aláyọ̀. Rìkìṣí ògbéni. Àbòsí ògbéni. Rìkìṣí ògbéni. Àbòsí ògbéni. Rìkìṣí ògbéni. Àbòsí ògbéni. Rìkìṣí ògbéni. Àbòsí ògbéni. Ẹ̀bẹ̀rẹ̀ fún wọn ní ó máa mú ní ìdẹ́sẹ̀. Ẹ má ṣe èdè kún mọ́yọ́. 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 Bàbá ń pàtó ìfàjẹ́lá èlò gàjù. Òkàyẹ̀mí.